Ìjọba àpapọ̀ kéde àwọn ìpínlẹ̀ tó ṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ omíyalé ti ṣẹlẹ̀. Olùdarí ọ́fíìsì ìjọba àpapọ̀ tó mójútó ìṣẹ̀lẹ̀ omíyalé, àgbàrá ya ṣọ́ọ̀bù ìyẹn Erosion, Flood and Coastal Zone Management lábẹ́ ọ́fíìsì tó ń rí sí ọ̀rọ̀ àyíká, Usman Abdullahi Bukani ti kéde pé ó ṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ omíyalé dé àwọn ìpínlẹ̀ kan lóṣù kẹrin ọdún tá a wà yìí. Àsọtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún ni wọ́n ní ó ṣeéṣe kó ṣẹlẹ̀ láàrin ọjọ́ 13 sí ọjọ́ 17 oṣù kẹrin ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ́fíìsì náà ṣe ṣàlàyé, àwọn agbègbè tí wọ́n ṣàlà kalẹ̀ pé ọwọ́jà ìṣẹ̀lẹ̀ náà ṣeéṣe kó dé ní agbègbè Gànyẹ́ àti Gbàjílì nípínlẹ̀ Adamawa, agbègbè Nsukka nípínlẹ̀ Enugu, agbègbè Buruku, Kajia àti Kafacha ní ọwọ́jà ìṣẹ̀lẹ̀ náà yóò dé nípínlẹ̀ Kaduna, tí agbègbè Ìbàjẹ́ nípínlẹ̀ Kogi náà yẹ kí wọ́n múra sílẹ̀. Agbègbè Bode, Sadu àti Ìlọrin náà ò gbẹ́yìn nínú ọ̀rọ̀ yìí. Àsọtẹ́lẹ̀ náà yọ agbègbè Chagaga, Minna àti Sakin Pawa nípínlẹ̀ Niger sẹ́yìn. Bẹ́ẹ̀ ni Ìléṣà, Ìrágbìjí, Òṣogbo àti Ọ̀tà-Ayégbàjú nípínlẹ̀ Ọ̀ṣun wà níbẹ̀ pẹ̀lú. Nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn agbègbè Àpáta, Ìbàdàn, Bódìjà, Ìbàdàn, Challenge, Ẹlẹ́yẹlé, Mọ́níyà, Odò Ọ̀nà, Ọ̀jọ́ àti Ọ̀yọ́ wà lára àwọn tíṣẹ̀lẹ̀ omíyalé tí ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n, nígbà tí agbègbè Buruku nípínlẹ̀ Plateau àti Seti nípínlẹ̀ Taraba náà gbọ́dọ̀ kíyèsára. Wọ́n ti wá rọ àwọn tọ́rọ̀ náà kàn nípìnlẹ̀ kọ̀ọ̀kan láti tètè gbé ìgbésẹ̀ torí ìròyìn yìí nítorí pé ogun àwítẹ́lẹ̀ kì í pa ààrọ̀ tó bá gbọ́n.